ó mà ti padà di gìrìwó báyìí o. Ó ti di woro sí woro. Ọba Rasheed Adewale Akànbí táwọn èèyàn mọ̀ sí Olúwo tìlú Ìwó o. Kábíyèsí mà ti padà fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn babaláwo tilẹ̀ Yorùbá o. Olúwo wá ní bó tilẹ̀ jẹ́ wípé òun kò gbàgbọ́ nínú ogun ilẹ̀ Yorùbá, àsìkò ti tó fún àwọn olóògùn àti àwọn babaláwo ilẹ̀ Yorùbá láti fi agbára wọn kọjú àwọn agbésùmọ̀bí o. Olúwo ló ń sọ̀rọ̀ náà lẹ́yìn tí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn agbésùmọ̀bí tí wọ́n jí gbé o ní ìjọba ìpínlẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ o ti lo oṣù kan lákàtà àwọn báńdíìtì wọ̀nyí o. Olúwo tìlú Ìwó Ọba Rasheed Adewale Akànbí ti wá sọ wípé òun ṣetán o láti ṣe àtìlẹ́yìn fún àwọn olóògùn ilẹ̀ Yorùbá kí wọ́n wọnú igbó lọ gba àwọn ọmọ wa sílẹ̀ o. Bẹ́ẹ̀ ni Olúwo ń sọ wípé gbogbo àwọn àáfàá, gbogbo pásítọ̀, gbogbo babaláwo tí wọ́n máa ń sọ pé àwọn ní agbára, tí wọ́n ń sọ wípé àwọn ní ìkòkò bàbá ìsásùn. Ó ní ìwọ babaláwo tó olóògùn, pàápàá jùlọ àwọn babaláwo tí wọ́n máa ń sọ wípé àwọn lóògùn owó, àwọn yóò sòkè dilẹ̀, àwọn yóò ṣe bákan, àti àwọn tí wọ́n máa ń ṣe èpè, wọ́n ní kí wọ́n jáde báyìí o. Wọ́n lásìkò ti tó kí gbogbo wọn jáde kí wọ́n wá wọnú igbó kí wọ́n lọ gba àwọn ọmọ tí wọ́n jí gbé o ní ìjọba ìpínlẹ̀ Oríire o ní ìlú Ìbàdàn. Olúwo wá ń sọ wípé tí wọn kò bá ní owó lọ́wọ́, ó ní kí wọ́n wá bá òun o, òun yóò gbowó sílẹ̀ kí wọ́n lọ ṣe ohun tí ó bá tọ́ láti wọnú igbó láti lọ gba àwọn ọmọ sílẹ̀ o. Olúwo wá ń sọ wípé kí bàbá Ifáyẹmí ẹlẹ́bùrú ìbọn àti gbogbo àwọn babaláwo oníṣègùn adáhunṣe kí gbogbo wọn dìde o kí wọ́n lọ jagun o. Wọ́n ní àti ìwọ pásítọ̀ tó sọ wípé o nágbára, ìwọ àáfàá tó sọ wípé o lè nágbára, wọ́n ní kẹ́ ẹ dìde, wọ́n ní kẹ́ ẹ wá lọ jagun o. Ohun tí ọba Olúwo tìlú Ìwó Ọba Rasheed Adewale Akànbí Olúwo tìlú Ìwó ohun tó sọ nìyẹn o. Kó má wàá dàbí wípé àámú nǹkan mọ́ nǹkan, ẹ jẹ́ á gbọ́ ohun tí Ọba Rasheed Adewale Akànbí tí wọ́n sọ o. Èyí lohun tó sọ o. Ìwọ babaláwo tó olóògùn, pàápàá àwọn babaláwo tí wọ́n máa ń ní àwọn lóògùn owó, wọ́n ní àwọn sọ òkè dilẹ̀, àwọn ó ṣépè, àwọn ó ṣe gbogbo ẹ̀, àwọn ní egbé, àwọn ní àlùpàídà, àwọn ní gbogbo nǹkan tí ẹlẹ́ǹṣe ó ti délẹ̀ báyìí. Àwọn ọmọ wa ni wà nínú igbó èsì ẹlẹ́wọ̀n ní Ògbómọ̀ṣọ́ ní Oríire local government. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lówó tó fi ṣe nǹkan, ẹ wá bá mi, màá sponsor yín, pàápàá bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn, àràbà wo gbogbo ẹ̀yin àràbà pátápátá. Bẹ́ẹ̀ ẹ má tiẹ̀ wo tèmi pé mi ò gbà pé oògùn lè ṣe nǹkan kan. Èmi gbà pé tó oògùn bá wà tó lè ṣe nǹkan, ó yẹ ká máa fògùn ṣe mọ́tò, ká máa fi gbogbo téèyàn bá fẹ́ ṣàfà kó fi ṣe mọ́tò, kó fi ṣe mọ́. Ó sì jẹ́ pé oògùn bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́. Ogun ló dé yìí o. Àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ, tí wọ́n ó sígun lọ sí Oríire local government, tí wọ́n lo àfẹ́ẹ̀rí débẹ̀, tí wọ́n pàṣẹ, tí wọ́n gbá ìbọn mú, gbogbo ìbọn báńdíìtì tí wọ́n gbá mú. Tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí, ẹ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o. Ọmọ Odùduwà tẹ́ ẹ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún, ẹ nífẹ̀ẹ́ wọn nu. A ti mọ̀ ẹ́ pé ẹ kàn ń parọ́ fáyé ni. A mọ̀ ẹ́ pé bísínẹ́sì yín ẹ̀ ń tajà, ẹ sì fẹ́ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ lè ṣe léyìí kí bàbá àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn àti gbogbo àwọn babaláwo oníṣègùn adáhunṣe kí gbogbo yín kẹ́ dìde. Àwọn ọba tí wọ́n láwọn ní oògùn, àwọn lè mí gbogbo ẹ̀. Ìsìn ló yẹ kẹ́ ẹ wà nù yàrá yín kẹ́ ẹ pàṣẹ. Ìsìn ló yẹ kẹ́ ẹ bọ́ sí kẹ́ ẹ líìdì ogun núgbó. Ẹ já lọ bá wọn kẹ́ ẹ sì kó gbogbo àwọn ọmọ wa wálé. Láì ṣe bẹ́ẹ̀, ń gbọ́dọ̀ gbọ́n pé babaláwo kan tó ń halẹ̀ mọ́ ẹnìkan kan mọ́ o. Ń gbọ́dọ̀ gbọ́n pé bọ́ bá ń halẹ̀ àti mọ̀ pé rọ́ ló ń pa. Tó bá ń sọ pé oògùn kíní wà, oògùn ẹgbẹ́ ẹ̀yìn yẹn gbọ́, oògùn kíní kan tó bá wà, ìsìn ló yẹ kẹ́ ẹ lò. Ìsìn báyìí bẹ́ẹ̀ bá ti lo ojú ti gbogbo yín, àti pásítọ̀ ni o, àtàfáà ni o, àti babaláwo gan ni máa halẹ̀ máwọn ọmọ wa nílẹ̀ Yorùbá ìjù. Ẹ̀yin la fẹ́ jẹ́ kẹ́ ẹ dìde nísìn, kẹ́ ẹ lọ ṣiṣẹ́ yìí, kẹ́ ẹ lọ ràn àwọn ọmọ wa lọ́wọ́. Eléyìí ni mo ní kí n sọ fún yín. Yóò dáa fún yín o, ẹ sòye o. Ìmọ̀ràn mi nìyẹn fún gbogbo ọmọ
Yorùbá lápapọ̀. ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu kábíyèsí olúwo tìlú ìwó ọba abdulrasheed adéwálé àkànbí. ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu wọn o. kí gbogbo àwọn babaláwo pásítọ̀ àáfàá tí wọ́n sọ wípé àwọn ní agbára àwọn lè sòkè dilẹ̀ wọ́n ní kí wọ́n jáde kí wọ́n wọnú igbó kí wọ́n lọ dán agbára wọn wò. gẹ́gẹ́ bí a ti wá mọ̀ wípé olúwo tìlú ìwó wọ́n dárúkọ bàbá ifáyẹmí ẹlẹ́bùrú ìbọn. bàbá ti wá jáde síta o. bàbá ifáyẹmí ẹlẹ́bùrú ìbọn ti jáde síta. wọ́n ti yànnàná gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n ti jẹ́ kí kábíyèsí kí wọ́n mọ ohun tó tọ́ o wípé babaláwo kì í ṣe ajagun o, babaláwo kì í ṣe akọgun, babaláwo kì í ṣe balógun. bàbá ifáyẹmí ẹlẹ́bùrú ìbọn wọ́n ti ṣàlàyé wọ́n ti yànnàná ohun tí kò yé ọ̀pọ̀ àwa ọmọ ilẹ̀ yorùbá pàápàá jùlọ kábíyèsí ọba abdulrasheed adéwálé àkànbí. bàbá ifáyẹmí ẹlẹ́bùrú ìbọn náà ti wá jáde tán o. àwọn náà ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí kábíyèsí ọba abdulrasheed adéwálé àkànbí olúwo tìlú ìwó. kó má wàá dàbí pé àwa là ń mú nǹkan mọ́ nǹkan ẹ jẹ́ á gbọ́ ohun tí bàbá ifáyẹmí ẹlẹ́bùrú ìbọn èyí tí wọ́n sọ o. èyí lohun tí wọ́n sọ o. kábíyèsí olúwo ọba rasheed ló pe ìpè ọ̀nà tí ọba rasheed gbé ọ̀rọ̀ yẹn gbà ló ó mẹ́hẹ̀ díẹ̀ ó ṣe yẹ kó sọ ó lè pe gbogbo ẹ̀yin kiriyó ẹ̀yin pásítọ̀ ẹ̀yin aláàfáà o ẹ̀yin babaláwo ẹ̀dì ẹ̀ràn alọ́run a máa níbà tí ṣe nǹkan a kì í fi ọ̀rọ̀ ogun lọ àgbẹ̀ ìṣòwò láfọjà lọ wọn èyí fi ìrọ̀kẹ́ jagun àìsí fi ìrùkẹ̀rẹ̀ túlù babaláwo yìí bá tí babaláwo bá fi tẹ̀lé àwọn ológun lọ ogun á jẹ́ kó lẹ́nìkan tó fẹ́ ràn lọ́wọ́ wọn èyí sì sábà lọ náà tí ó bá pọn dandan bóyá ifá ló sọ bẹ́ẹ̀ ó ní nǹkan kan tí ó máa ṣe báwọn bá ń jagun lọ bóyá nǹkan kan ni ó máa fẹ́ bóyá ọfọ̀ kan ni ó máa pè bẹ́ẹ̀ tí àwọn tó tì lẹ́yìn tí wọn ò fi ní kú sójú ogun tí babaláwo máa ń ṣe ṣùgbọ́n àìfọ̀rọ̀ ṣòwò lọ àgbẹ̀ babaláwo yìí máa jagun àwọn tí jagun láti dákọ lẹ́ẹ̀kan àwọn jagunjagun èèṣà akọgun àwọn balógun iṣẹ́ tiwọn àwọn lóyún tógun bá dé ẹ̀kẹ́ sí wọn ṣùgbọ́n tí babaláwo ni pé kó ṣe ojúṣe mo nínú ọ̀rọ̀ tí kábíyèsí olúwo sọ ó ní pé bá fẹ́ràn yorùbá àsìkò tẹ́ àwọn babaláwo tó jẹ́ pé lọ́rọ̀ ọ̀run nítàdógún ni wọ́n ń sọ bì tí wọ́n ń súre kí ilẹ̀ oòdùà kọ́ mọ́ bá táwọn ènìyàn wá fẹ́ràn yorùbá táwọn ènìyàn fẹ́ràn ilẹ̀ oòdùà lọ́rọ̀ ọ̀run jọ márùn ó lé tutù tí wọ́n ń ṣe látàrí ìlú kọ̀ọ̀kan ọba kọ̀ọ̀kan ní ojúṣe láti ṣe irú ogun ló délẹ̀ yìí lóòótọ́ nítorí kí gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá wa kó ṣe báyìí àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ní ibi tí wọ́n rí ogun ọ̀jàlú sí tẹ́ bá wò ní Ògbómọ̀ṣọ́ nìkan lẹ́ẹ̀ máa rò pé bóyá ogun ọ̀jàlú wà kò síbi tí ò sí tí Ògbómọ̀ṣọ́ ó tóbi ni wọn ò sì fi sílẹ̀ láìpẹ́ ni mo rí ẹni tẹ́ tún lọ di ogun ọ̀jàlú yẹn tẹ́ lọ rèé jí pẹ́pẹ́ pé ẹ dìde gbogbo òlú kọ̀ọ̀kan àwọn míì ò mójútu wọn ọmọ bí wọ́n rí ogun ọ̀jàlú sí máa ń lù mí nísìn bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ wọ́n ní kíní jẹba níbòmíì gbogbo èyí ló yẹ kí àwọn ọba wa kó ṣe kán ta ogun ọ̀jàlú ń jí gbogbo ẹbí tí ọba gbé sí kán rì síbẹ̀ ní Òṣogbo nísìn tí wọ́n bá ń sọ ọdún fa ó rí pé ibì kan wà tá a máa ń lọ wọ́n ní kógun mọ́ jà nílẹ̀ yìí ìràwọ̀ ṣàṣà ogun ọjọ́. ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu bàbá ifáyẹmí ẹlẹ́bùrú ìbọn àti kábíyèsí olúwo tìlú ìwó ọba abdulrasheed adéwálé àkànbí. ẹ̀yin aráalé kílẹ̀ yìí náà wá rí sí ohun tí àwọn àgbààgbà méjèèjì tí wọ́n sọ ò ṣé kí àwọn pásítọ̀ àbí àwọn àáfàá àti babaláwo kí wọ́n ṣígun ni àbí kíni kílẹ̀ rò. ohun tẹ́ ẹ bá wá rò ẹ bá wa fi sí abala comment section ohun tẹ́ ẹ bá rò ẹ bá wa fi sí abala ìrísí o kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel ẹ wá yìí kẹ́ẹ̀dẹ̀ máa follow lórí ìkànnì yìí ó dìgbà.